ẹ̀yin tèmi ṣàlàfíà lẹ wà gẹ́gẹ́ bí mi ọ̀pọ̀n báyìí tó ṣe wà lénìí alhamdulillahi rabbil alamin happy Maulud. Fídíò yẹn tẹ́ ń wò nísàlẹ̀ yìí ó ní fídíò Alhaja Kaola tó ń ké tatatata tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìbínú. Màá fi yín lẹ̀ ẹ máa gbọ́ voice wọn láìpẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ 1 or 2. Alhaja Kaola ó jẹ́ àfáà obìnrin obìnrin ni bí ọkùnrin, obìnrin ni tó wá ń ṣiṣẹ́ àfáà tó dẹ̀ wà very vast, tó wà very knowledgeable, tí wọ́n ní wisdom, tó dẹ̀ mọ language Arabic yìí bíi kíni wọ́n mọ̀ ó wà very fluent. Káwa tó dé social media like the name was very 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 important. Tá bá ń gbọ́ Alhaja Kaola respect yẹn máa lágbára o. Tá bá ń gbọ́ wàásí Alhaja Kaola bá ṣe máa pa lọ́lọ́lọ́lọ́ lélẹ̀ orúkọ yẹn lágbára, orúkọ yẹn wà pẹ̀lú respect. Ẹ̀yin tèmi àwọn èèyàn burúkú wọ́n sì mú orúkọ yìí wọ́n sì mú wálẹ̀, wọ́n sì mú Alhaja Kaola wọ́n sì tì síta wọ́n sì gba ìwọ nídìí ẹ̀. Special grace of God ó ní màmá yóò fi kú. Èèyàn púpọ̀ tírú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀ ní gbóhùn wọn mọ́. Obìnrin takuntakun very strong lady, kò gbà fún wọn, kò jẹ́ kí depression kò jẹ́ kó pa òun. How she did it, oore ọ̀fẹ́ Ọlọ́run ni. How she did it láti jáde kúrò nínú mùsíbà táwọn ayé kó sí pẹ̀lú pé wọ́n líkì ìhòòhò obìnrin yìí bí tó ti ń ṣe àṣepọ̀ pẹ̀lú ọkọ rẹ̀, tí wọ́n líkì ẹ̀ jáde, tí wọ́n jẹ́ ká believe pé ọkùnrin ọlọ́kùnrin ni. Kí ló tún yẹ̀yẹ́ èèyàn jù yẹn lọ? And she came out. Lẹ́yìn ìgbà yẹn kọ́, ìyá yìí ó tún lọ fẹ́ lòmíì, ẹ tún bẹ̀rẹ̀ ogun yìí. Kí lẹ fẹ́ kí màmá ẹ̀ ṣe? Kí lẹ fẹ́ kó ṣe? Kí lẹ fẹ́ kó ṣe? Ṣé ẹ̀ṣẹ̀ ni nítorí pé ó mọ ẹ̀sìn ìsìlámù yìí gan? Ṣé ẹ̀ṣẹ̀ ni? Kí lẹ fẹ́ kí ìyá ẹ̀ ṣe? Kí lẹ fẹ́ kó ṣe? Kí lẹ fẹ́ gangan kó ṣe? Wọ́n need èèyàn míì tí ìyá yìí ń fẹ́, wọ́n need láti lọ poison màmá ọkùnrin míì tó ń fẹ́. Ìyá yẹn náà wá jáde ní social media. Fọmọ mi lẹ̀ o, Kaola fọmọ mi lẹ̀ o, Kaola fọmọ mi lẹ̀. Kí ló ṣe? Ìyá tó ń kígbe Kaola fọmọ mi lẹ̀. Ṣé ọmọ yín complain ni? Ẹ fi ọkàn ọmọ yẹn, ẹ fi ìyá ìkàlẹ̀. Wọ́n ní tí ọkọ bá kọ̀yàn, ọkọ náà nìyẹn ń fẹ́. Like seriously àwọn obìnrin kan wà, they can't do without ọkọ. They can't do without ọkọ. Ó dẹ̀ better bẹ́ẹ̀. Súnà ni ọ̀rọ̀ Ọlọ́run ni. Ṣé tí yẹn ò bá lọ́kọ kó mọ̀ ṣe káàkiri lẹ́fẹ́? Tó bá ń ṣe káàkiri ẹ̀yin náà lẹ́tùn sọ̀rọ̀ ẹ̀yin ìkà. Ẹ fi ìyá yìí lọ́kàn balẹ̀, ẹ jẹ́ kó rẹ̀ mí ṣe ìyá yìí sì jábà. Ẹ fi lẹ̀, àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá tú ẹ̀ síta. Àyàfẹ́ o, àyàfẹ́ láyé, àyàfẹ́ lọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ tú ẹ̀ síta. Àyàfẹ́. So Alhaja Kaola ló ń ké tọ́tọ́tọ́tọ́ yìí ló ń accuse Akeugba Gold. I don't even know kí ló dé tí Akeugba Gold orúkọ dáadáa tẹ́yin náà ti build fúnra yín nígbésí ayé tọ́lọ́run ti help yín build. Kí ló dé tẹ́ máa parapọ̀ máwọn nǹkan tó jẹ́ kankan tẹ́ máa fi wá jẹ́ kó wálẹ̀ báyìí? Kí ló dé tẹ́ máa parapọ̀ máwọn nǹkan tá à mọ orúkọ wọn? Yes, à mọ orúkọ àwọn nǹkan ẹ wá parapọ̀ mọ́ wọn, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní drag orúkọ àlùbáríkà yín. Akeugba Gold orúkọ yẹn náà wà gangatic. Ẹ wá parapọ̀ wọ́n wá rubbish orúkọ Akeugba Gold tó jẹ́ pé táwa bá gbọ́ láyé ìgbà yẹn ká tó wá social media ilé ó pa lọ́lọ́lọ́ ni tẹ́ bá ti ń ṣe wáàsí alálùbáríkà. Ẹ wá wo orúkọ yẹn sìn, wọ́n wá ń drag orúkọ yín kò wá tó náyín mọ́ lórí social media. Tó wá tó náyín. Ọlọ́run help yín build ẹ̀ padà. Àmọ́ ẹ fi Alhaja Kaola lọ́rùn lẹ̀. Ẹ fi Alhaja Kaola lọ́rùn lẹ̀. Ẹ fi Alhaja Kaola lọ́rùn lẹ̀. Ẹ jẹ́ ká fi sí àpẹẹrẹ. Tó bá jẹ́ wípé family yín, ẹ̀yin tẹ́ ń borúkọ ìyá yìí jẹ́, ẹ̀yin tẹ́ ti borúkọ ìyá yìí jẹ́, ẹ̀yin tẹ́ gbé ìyá yìí sí ìta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Tó bá jẹ́ pé ìyàwó yín, ọmọ yín, sister yín, family yín nínú obìnrin ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún, ṣó máa survive ẹ̀? Ẹ bẹ̀rù àti bọ̀tán, ẹ dẹ̀ bẹ̀rù ọjọ́ tẹ́ máa sùn. Àmọ́ mo ti sọ kíní kan síwájú, àwo ìyáfẹ́, ẹ fi ìyá yìí lọ́rùn kalẹ̀. Ẹ filẹ̀, ó ti sọ pé tẹ́ bá ba marriage wọn àti latest wọn yìí jẹ́, ó náà ó tún fẹ́ mi. What about that? What about that? So gbogbo ẹ̀yin ìyàwó ilé, ẹ pe ọkọ yín o. Àwọn ọkọ yín tó ń ba ọ̀rọ̀ yìí jẹ́ tó ń ní Alhaja Kaola lára, ẹ pè wọ́n. At the end of the day, kó máa ṣe pé ọkọ yín ní Alhaja Kaola máa padà wá fẹ́. Wọ́n tọ̀rọ̀ tó fẹ́ sọ fún yín nìyẹn. Ire o. Akeugba Gold, àwọn èèyàn ti sọ fún mi ti pẹ́ pé mo náà fi kìyẹn. Wallahi tallahi fún mọ̀dé láì. Èmi lèmi sọ pé rárá wípé èèyàn yẹn. Ntẹ́mi bẹ́ẹ̀ ni ṣe rí lèmi ṣe yìí o. Èmi ò dẹ̀ ní sábúrú tí ń lọ bá Ọlọ́run. Ọ̀kan lọ́mọ. Èmi mọ̀ pórí ibú rẹ̀ wà bá dẹ́wọ̀n. Mo dẹ̀ mọ̀ pórí ibú rẹ̀ ó padà ṣe bẹ́ẹ̀ títí tó fi kú ni. Torí pé kò sáàfà kankan tó ń gbé. Ọ̀kan lọ́mọ. Sórí gbogbo tí Saheed ṣe yẹn.
mo mọ̀ pé wọ́n ló padà jìyà rẹ̀ torí pé ìwọ ò fẹ́ kó gun mi ò fẹ́ kí wàhálà ó tán látara pé ò fẹ́ kó gun mi un ọ̀tá tó wá ronú àti dẹ̀sí mi ọ̀dà náà ọ̀rẹ́ wo lẹ ń bá mi ṣe ẹni àwọn alùsùn náà ló ń bú mi ebi ń tẹ́ sọ nìyẹn ẹni àwọn alùsùn náà ló ń bú mi àmọ́ ìwọ àti Adégúnwà ẹ lè jọ lọ brainwash yẹ ìmọ̀mọ́ ayẹyẹ Barrister ẹ lè lọ kó mọ̀mọ́ Barrister láburú sí Barrister àti sí mi nítorí ayé tí ó tàn ẹ ní àtìbọ̀tán wallahi ta'ala mi ní tẹ́kẹ̀ láìkìlì pẹ̀lú yín gbogbo ọba ló kọjá tẹ́ rò pé fẹ́ ṣe láyé ẹ go ahead ní tí mo fẹ́ rí ní ìsìn oníkẹ́ lọ wá ọkùnrin bíi mẹ́rin tí wàá wà lábẹ́ wọn oníkẹ́ show síta èyí ò ní news tó tuntun ṣe mọ̀ pé ti fabricate títí gbogbo aburú tẹ́ ṣe ti pọ̀ òun sọ̀rọ̀ Jubril alhamdulillah ṣe bí ọmọ olórí ibú ọmọ bí Tùràjí tó ránṣẹ́ ebi ló rìkọ́dù muamala ní àti Jubril ebi ló rìkọ́dù àjọṣe ní àti Jubril o ní ní àtibọ̀tán Ṣákírù o ní ṣe oríire Ọlọ́run wọlá Nabi Muhammad yóò wọlá pé tí ẹni mò ń ṣe Ṣákírù èmi mọ̀ pé o kì í ṣe ẹni tó níṣẹ́ o mo understand gan ó yé mi tán sọwárí àṣírí tó lọ́tún yẹn o ní jẹ́ èèyàn tó ọba tú gbogbo àṣírí mi ti ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fẹ́ rí lórí social media I want to see it I want to see them tó ọba ti ń wí báyìí kó máa ṣó rẹ̀ lẹ́ẹ̀kan sí wallahi ó ti foríjì Saheed Ọlọ́run sọdé láti UK ní agbára Ọlọ́run bọ̀ wá mọ́lé rẹ̀ máa mọ́ skúl ẹ̀ muamala èmi àti gbogbo mùsùlùmí ayé tó jẹ́ tó dúró déédé òun lè lùyọ́ mọ̀ èmi ò ní bẹ́yìn olórí ibú ṣe pọ̀ ẹ̀yin yé sẹ́ńtẹ́ èèyàn tójú ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ọ̀tá Ọlọ́run ní ṣé mo bá yín ṣẹgbẹ́ tẹ́lẹ̀ ni ẹgbẹ́ wo ni mo bá yín ṣe ẹsẹ̀ nǹkan kan ní kí n sọ pé ẹ wá ọjọ́ tí mo invite Akeugba Gold sílé ẹ̀kọ́ mi kò mọ iye owó tó gbà níjọ́ náà ni èmi respect ẹ̀ mo rò pé èèyàn ni kò sí ọjọ́ tí Akeugba Gold ti fi ọ̀kan lọ́mọ sọ̀rẹ́ ó ní mo ti mọ̀ pé wallahi ta'ala àfikọ́ lọ́wọ́ la Akeugba Gold àfikọ́ ìwọ dídí Amir Ànábì ní sayyidul qawmi khadimuhu ìwọ dídí Amir Islamic preachers ní South West ọwọ́ amú olórí ibú òfin ṣe partner ọmọ olórí ibú ọmọ ìran kíran ọmọ tí ìran rẹ̀ ò ṣe trace ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ọmọ tí ò wúlò láwùjọ ìwọ wà ń fi yún sí ọ̀rẹ́ múlẹ̀ ó rí pé ó ti jẹ́ kí àbùkù kàn púpọ̀ Akeugba Gold ọ̀rọ̀ olèmi àti ẹjọ́ ń sọ èmi ò lè pè ọ́ fún kankan wallahi ta'ala olórí àdàpọ̀ mọ́kà yẹn tẹ́mi bá mọ̀ ìpé aburú ẹ fẹ́ play game aburú ni èmi ò ní dẹ́ lómi níbẹ̀ sọ kankan sẹ́yìn lọ́lọ́run tó ń protect mi ni ẹ̀yin lọ́lọ́run tó máa ṣọ́ mi ni lẹ́yìn náà ọkọ àti ìyàwó wo ni máa wà láyé tó wó kì í lọ láàrin wọn kò sí Barrister náwó fún mi èmi náà dẹ̀ náwó fún Barrister ṣe dáadáa sí mi èmi náà ṣe dáadáa sí Barrister wallahi mo náwó fún Barrister mo náwó fẹ́ bí ẹ̀ mo spend owó fún ẹbí ẹ̀ mo spend owó fún Barrister mo tọ́jú ìyá Barrister bẹ́ẹ̀ náà ni mo ń tọ́jú ọkọ mi náà ẹ wọ́n fabricate ọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ jíyà Ọlọ́run láyé àtọ̀run àwọn èèyàn ti mọ̀ pé lórí ibú ní ọ̀kan lọ́mọ wọ́n ti mọ̀ pé bílẹ̀ jẹ́ ní ọ̀kan lọ́mọ ẹbí ọmọ Adégúnwà àbí kí ló ń jọ yẹn ọmọ Jamiu yẹn ebó òun ló gbé fídíò ń gbà wọ́n rìkọ́dù bẹ́ẹ̀ yẹn bá ṣàkíyèsí ẹ rí i pé wọ́n sọ̀rọ̀ fún màmá ẹ rí ọ̀dọ́ ẹni tí ò bá sábúrú lára ẹ̀ tẹ́lẹ̀ wọn lè kọ́ láburú kó lò ẹnì kan ò lè kó èmi láburú ní ìsẹ̀mí ò ní ṣe ẹni tí nǹkan tí bá ń bẹ lára èèyàn tẹ́lẹ̀ òun làwọn èèyàn máa ń ṣiṣẹ́ tọ̀ that is bó ṣe rí nìyẹn ẹ̀yin ẹ̀wọ̀n sìn ìgbà tí àwọn èèyàn rí pé mo desperate lórí pé mo fẹ́ lọ́kọ òun lọmọ olórí bú bí Tùràjí yẹn òun ló jáde òun ló jíṣẹ́ fáwọn ọ̀tá abẹ́yìn ọmọ pé ọ̀rọ̀ wà lẹ̀ tó pọ̀ ní kí ló ń ṣe yín nítorí pé mo try láti jìnnú ẹni bó ìṣe plan aburú yẹn tó Ọlọ́run padà ṣe mí lórí lára Jubril ló ní ìsìjábà náà òun ni mo bí ìsìjábà fún náà alhamdulillahi rabbil alamin èmi ò kábàámọ̀ bú lórí wípé ẹ ronú àti dẹni láti mú Ọlọ́run ò sì yọ̀ǹda oore lọ́lọ́run ní kó máa jáde fún mi níbẹ̀ fúnra Jamiu yìí olówá mú fídíò tí màmá ṣe ó wá lọ gbé sórí group ẹ̀ ìyẹn Adégúnwà Jamiu wá bọ́ sórí afẹ́fẹ́ ó wà ń pè mí lónídọ̀tí bí ìbá ṣe pé gbogbo yín nítorí pé ẹjọ́ mọ̀ràn kíran èmi ò ṣe zìnà rí mi sì ní ṣe tí ń egbò tí ń tọ́ ẹ̀ ń fabricate aburú yín ní ìlọ́kọ ni tẹ́ ẹ bá ti lọ́yà Ismail náà débi wípé ẹ ṣe débi pé àfẹ́ra mọ́ èmi ò so yìgì ẹlòmíì ńlọ́kọ ẹ kàn ń tẹ́ra yín jẹ ni how much more mi ti ẹ̀ ní kọ́kọ́ mi lẹ̀ ẹ kàn ń sálérè ni wallahi kò ní jọ aburú yín ò ní ṣe ọlànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo àtẹ bá rí ni kẹ́ máa dá o ọ̀kan náà gbogbo ntọ́ Ọlọ́run fẹ́ gbé jáde yẹn mò ń retí ẹ̀ sọ́ọ̀kùkù sínú àwùjọ olóríire o sínú àwọn tí ó láti bọ̀tán ó dẹ̀ ní láti bọ̀tán náà
ayé rẹ ò ní dáa náà, ò ní wúlò náà, ò ní nípìn náà, ò ní lọ́dọ̀ náà, ò ní jẹ́yàn náà. Gbogbo tó lọ́n bá kójọ fún ẹ pátá ló máa rún. Ọlọ́run wọlá pé mi ò kí ń tọwọ́ bọnú ayé ẹnikẹ́ni, ẹ jẹ ìyá ayé ti jẹ tàbí kíámà. Torí mi ìmọ̀ nǹkan tí Barrister Adébọ̀wálé náà ṣe fún yín, ara kí tó rà nígbà yín mi ìmọ̀. Àwọn méjèèjì la decide pa àfọ̀rọ̀ lọ yín mọ́, àfọ̀rọ̀ lọ yín mọ́. Kí ló ṣẹlẹ̀? Kálukú fọwọ́ mọ́ ẹbí ẹ̀. Mo ń retí ẹ o, jáde padà o, gbogbo tí ń bẹ lọ́ọ̀ rẹ kó jáde, ò ní ṣe oríire. Ọ̀rọ̀ tí ọ̀kan lọmọ sọ lánàá. Èrè Ọlọ́run ṣàánú mi o. Ìgbésí ayé mú mi ni mò ń lò láti lẹ̀. Number 1, ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run rí.